Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ ètò wa lónìí. Èmi ọmọ yìí àti olólùfẹ́ akẹ́kọ̀ọ́ olùkọ́ni Bíyì. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ fi hàn sí mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ fi hàn. Àdúrà mi sí Èdùmàrè fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Masterpiece TV ni wípé àjíǹde ara àti ìlera pípé yóò máa jẹ́ ènìyàn. Ẹ ṣé gan, mo dúpẹ́. Gẹ́gẹ́ bí mo ti ṣe ní lálàyé lọ́sẹ̀ tó kọjá, mo ṣàlàyé wípé a ó máa ṣe àmúlò èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀ lórí ètò. Nítorí pé tí a bá fẹ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tó sì gbọdọ̀ ṣe wọn yékéyéké, a gbọ́dọ̀ ṣàlàyé nínú èdè abínibí tó máa yé wọn. Èrèdí nìyí tó fi di wípé àti wá bẹ̀rẹ̀ sí lo èdè Yorùbá pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀. Kí ni àkòrí tá a fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ gan-an lónìí? Ó jẹ́ àkòrí tí gbogbo akẹ́kọ̀ọ́ físíìsì tán gbọ́dọ̀ là kọjá, tán gbọ́dọ̀ mọ̀ ìpìlẹ̀ físíìsì nígbà. Àkòrí yìí ni ìwọ̀n àti òṣùwọ̀n. Dòdò, ìwọ̀n àti òṣùwọ̀n. Físíìsì jẹ́ ẹ̀ka ìmọ̀ sáyẹ́ǹsì tí ó kúndùn ìwọ̀n gan. Kì í wá ṣe ìwọ̀n lásán, ìwọ̀n àìtàsé tó sì péye pérépéré, precise and accurate measurement. Àmọ́ gbogbo aláàmọ̀ ẹgbẹ́ yìí náà ṣàjòjì sí èdè Yorùbá, tó ti ṣàjòjì sí àwa Yorùbá. Yorùbá náà fẹ́ràn ìwọ̀n, Yorùbá kúndùn ìwọ̀n gan. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà láyìíká wa ní Yorùbá ní ìwọ̀n. Fún àpẹẹrẹ, kí ni Yorùbá fi ṣòdiwọ̀n epo? A ní garawa epo 2, garawa epo 3. Ó jẹ́ ìrẹsì tàbí ẹ̀wà tàbí èlùbọ́ tàbí ẹ̀rọ àlọ́jà, kí ni Yorùbá fi ṣòdiwọ̀n rẹ̀? Wọ́n á ní abọ́, wọ́n á ní kóńgò tàbí kóbí omi. Tó bá jẹ́ èlò tomatoes tàtàsé àti bẹ́ẹ̀ lọ tí a ní tó pọ̀, wọ́n á ní apẹ̀rẹ̀ tòmátò kan, apẹ̀rẹ̀ tàtàsé kan, fún mi lápẹ̀rẹ̀ ṣọ̀mbọ̀ kan, fún mi lápẹ̀rẹ̀ ata rodo àti bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ owó ńkọ́, Yorùbá ní fún mi ní ọ̀kẹ́ owó 3, ọ̀kẹ́ owó 4, àpò owó kan, àpò owó méjì. Ó túmọ̀ sí pé Yorùbá kúndùn ìwọ̀n gan. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni físíìsì náà jẹ́. Oríṣi ìpín òṣùwọ̀n méjì ló wà ní físíìsì tí a fi ń ṣe òdiwọ̀n tí ó péye tí ò sì tàsé lórí bí àwọn nǹkan àfojúrí bí ó ṣe pọ̀ tó àti bí wọ́n ṣe dángájíá sí. To measure qualitatively and quantitatively physical observations. Qualitative má ṣe qualitative má ṣe dángájíá sí, quantitative má ṣe pọ̀ sí. Àwọn ìwọ̀n wọ̀nyí a pín sí ọ̀nà méjì, ó ní ìpín méjì. Ìpín àkọ́kọ́, ìwọ̀n àti òṣùwọ̀n àwọn nǹkan tí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn nǹkan tó kù, fundamental quantities and liabilities. Àwọn ìwọ̀n wọ̀nyí wọ́n dá dúró. Àwọn nǹkan tá à ń sọ nípa wọ̀nyí wọ́n dá dúró, òṣùwọ̀n wọn sì dá dúró. Àwọn gan ló tó fún ìpìlẹ̀ fún ìwọ̀n àti òṣùwọ̀n àwọn nǹkan tó kù. Àwọn nǹkan bíi 7 ló wà lábẹ́ ìsọ̀rí yìí. Nínú méjèèjì tá a sọ̀rọ̀ nípa ẹ̀, 3 jẹ́ gbòógì nínú wọn. Èkíní, gígùn tí òṣùwọ̀n rẹ̀ sì jẹ́ mítà. Àwọn elédè Gẹ̀ẹ́sì á ní length measured in meters. Length measured in meters. Gígùn bí nǹkan ṣe gùn sí, bí ìrìnàjò ṣe gùn sí, bí èèyàn ṣe jà. Gígùn. Èjì, òun ni àkókò. Òṣùwọ̀n rẹ̀ sì jẹ́ àáyá. This is time measured in seconds. Ìkẹta ní iye ọ̀pọ̀ tàbí ọ̀pọ̀ iye tí òṣùwọ̀n rẹ̀ sì jẹ́ kílò, mass measured in kilogram. Ìkẹrin,
òṣùwọ̀n àwọn nǹkan tí ìwọ̀n rẹ̀ sì jẹ́ mole, amount of substance measured in mole, àánú. Ìnà wẹ́rẹ́wẹ́rẹ́ electric current tí òṣùwọ̀n rẹ̀ sì jẹ́ kí ni ampere táwọn eléèdè Gẹ̀ẹ́sì ń pè ní amperes. Ẹ̀fà, ìwọ̀n gbígbóná tí òṣùwọ̀n rẹ̀ sì jẹ́ Kelvin, temperature measured in Kelvin or degree Celsius. Ìkeje, ìwọ̀n agbára ìtànsán tí òṣùwọ̀n rẹ̀ sì jẹ́ candela, luminous intensity measured in candela. Nínú àwọn ìwọ̀n wọ̀nyí, mẹ́ta jẹ́ òkúkúdù, mẹ́ta jẹ́ gbòógì. Kí ni àwọn mẹ́ta wọ̀nyí? Èyí, left, igun, èjì, mass, ọ̀pọ̀ iye. Ẹ̀kẹta, time, àkókò. Àwọn mẹ́ta yìí àwọn mẹ́ta yìí ló form basis a system international. We call it the MKS system, which is what? Meter, kilogram, second. Tí àwọn Yorùbá sì máa pè ní kí ni? Àwọn Yorùbá máa pè ní mítà, kílò àti àyà. Mítà, kílò àti àyà. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n físíìsì pátápátá ló kóra jọ pọ̀ ló fòde jàn án fòde ìlú. Gbogbo ọ̀jọ̀gbọ́n físíìsì pátápátá kóra jọ pọ̀ tán fòde ìlú pé gbogbo apápátá olùfẹ́ ẹni onímọ̀ sáyẹ́ǹsì káàkiri àgbáláyé o. Gbogbo wa parapọ̀ a sì gba ìlànà yìí, mítà, kílò àti àyà gẹ́gẹ́ bí ìgbéléwọ̀n fún gbogbo wa as the standard for the knowledge. Ìkejì, àwọn ìwọ̀n àti òṣùwọ̀n tí a ṣàwárí. Àwọn ìwọ̀n àti òṣùwọ̀n tí a ṣàwárí, they are derived quantities and they have their units. Derived quantities, derived units, fundamental quantity, fundamental unit. Nípa àpapọ̀, ìsọdipúpọ̀ multiplication tàbí ìpín division, ìpín ọ̀kan tàbí jùlọ nínú àwọn ìwọ̀n ìpìlẹ̀ of the fundamental quantities, a lè ṣe àwárí àwọn ìwọ̀n àti òṣùwọ̀n àwọn nǹkan àfojúrí mìíràn tí ó yí wa ká. Àwọn ìwọ̀n àti òṣùwọ̀n tí ó bọ́ sí abẹ́ ìpín yìí pọ̀ lọ́pọ̀lọpọ̀, a kà máa mẹ́nu bà díẹ̀ péréte. Èyí, ẹja wo ìsọdipúpọ̀ ìpín. Àwọn nǹkan wà, a ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan láti ní tó jẹ́ pé onígun kan is called some things one-dimensional. Onígun kan ní. There are certain things that àwọn kan níwà tó jẹ́ pé onígun méjì ni, they are two-dimensional. Bí àpẹẹrẹ ìwé, ó fẹ̀, ó sì gùn, igun méjì ni. Ẹ dábàá pé ìwọ̀n igun kan ní mítà, tó bá ti wá di gígùn àti fífẹ̀, ó ti di kí ni? Ó ti di ìsọdipúpọ̀ mítà lọ́nà méjì, meter scale. Ìyẹn la pè ní area. Area is a derived quantity and the unit is meter scale. Tẹ́tà bá wo àbí storage àbí táǹkì ńlá, ó fẹ̀, ó gùn, ó sì jì onínú. Àwọn yẹn ti wá di three-dimensional, ó ti ní igun mẹ́ta. Irú tá a fẹ́ wá ṣe ìpínlẹ̀ òṣùwọ̀n àwọn kan bẹ̀rẹ̀ àti ó ti máa jẹ́ kó yé wa pé ó ti di ìsọdipúpọ̀ mítà lọ́nà mẹ́ta. Mítà, that is meter cube. Irú ìwọ̀n là ń pè ní volume. Kí ni à ń sọ? Ohun tá à ń sọ gan ni pé volume
is measured in meter cube tó dúró fún ìsọdipúpọ̀ mítà lẹ́ẹ̀mẹ́ta lọ́nà. Àpẹẹrẹ mìíràn tún ni báwo la ṣe lè ṣe ìwọ̀n àti òṣùwọ̀n bí ọkọ̀ ṣe lè sáré tó. Àtúnṣe pé àkọ́kọ́ yìí máa ń sáré tí àwọn olóyìnbó ń pè ní speed. Èyí àkọ́kọ́ mọ òṣùwọ̀n iye mítà tí ọkọ̀ ń rìn. Bóyá bí ọkọ̀ ń rìn láti Èkó lọ sí Ìbàdàn, mítà mélòó ló wà láàárín Èkó àti Ìbàdàn àmọ́. Àtúwá béèrè pé àkókò mélòó ló gba ọkọ̀ yìí láti rìn láti Èkó lọ sí Ìbàdàn àtúmọ̀ ní. Ìpín igun ní mítà tí ọkọ̀ yìí lọ àti iye àkókò tí ó gba ọkọ̀ yìí láti parí ìrìn àjò rẹ̀ ló máa fún wa ní òṣùwọ̀n bí ọkọ̀ ṣe lè sáré sí. That is the total distance covered by the vehicle divided by the total time taken to cover that distance. And as such, ìwọ̀n igun mítà àkókò kọ́kìn àti àkókò tàbí ṣiṣẹ́ ń kọ́ kí ìwọ̀n rẹ̀ bá ṣe sọ àáyá. Ó túmọ̀ sí wípé òṣùwọ̀n bí ìkan ṣe lè sáré sí àwájú nínú mítà tí a ṣe àbábùn rẹ̀ pẹ̀lú àáyá meter per second. Ìkẹta, ìwọ̀n bí nǹkan ṣe lágbára sí. Báwo nǹkan ṣe lágbára sí, báwo lẹ́yìn ṣe lágbára tó. Tí wọ́n fẹ́ ṣe ìwọ̀n bí nǹkan ṣe lágbára sí, ìkíni àkọ́kọ́ máa ìwọ̀n okun tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tàbí nǹkan yẹn fi ṣe iṣẹ́ tó ṣe. Okun mélòó ló lò, which is measured in joules, okun olólò. Èjì, àtúbì lọ́wọ́ ara wa pé ó dá àkókò wo ló gba irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àbí nǹkan bẹ́ẹ̀ láti ṣe iṣẹ́ tó ṣe, láti fi parí iṣẹ́ ṣe láti bẹ̀rẹ̀ dé òkun. Èyí ló wá máa fún wa ní jóòlù. Àwa ṣe ìpín jóòlù pẹ̀lú ìpín okun tí ó lò pẹ̀lú àkókò tí ó gbà láti fi parí iṣẹ́ yẹn. A ṣe ìpín jóòlù pẹ̀lú àáyá. We now have what is called joule per second. A jẹ́ jóòlù tí a ṣàpapọ̀ pẹ̀lú àáyá. Èyí kan là ń pè ní ìwọ̀n agbára bí a ṣe lè ṣiṣẹ́ sí power and it is out. Ọ̀nà mìíràn tó lè pè ní watt tó jóòlù tí a ṣàpapọ̀ pẹ̀lú seconds pẹ̀lú jóòlù tí a ṣàpapọ̀ pẹ̀lú àáyá náà la tó pè ní watt. So the unit of power is watt. It's watt. Àbájí ká máa lọ ká máa àwùjọ ìṣòlókun ibi yìí la máa fi àgbàgbà ẹ̀kọ́ òwe ojú ọ̀sìn. Tó bá ní ìbéèrè tó kọ́ṣọ́ ránṣẹ́ sí wa, tó bá sì fẹ́ràn fáráyìn jọ̀wọ́ ránṣẹ́ sí àwọn ọ̀rọ̀ rẹ tó kù kí wọ́n bá lè jẹ ìgbádùn ẹ̀kọ́ físíìsì nínú èdè Yorùbá. Má gbàgbé àmì kékeré kan wà ní ìsàlẹ̀ fọ́nrán tí a ń pè ní subscribe. Jọ báwa tẹ àmì yìí èdè tí mi pé tó bá di ìgbà míì tàbí gbé ẹ́písóòdù tuntun jáde tó láti tẹ fọ́nrán yìí wọn yóò fi àtẹ ránṣẹ́ kékeré kan sí ọ pé ẹ́písóòdù bíi tuntun wọ orí ètò. Màá rí lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o, David.